lórúkọ Ọlọ́run tó lẹ́mí mi ni wọ́n fi bẹ̀rẹ̀ ní o orí mi lókun o arẹwà tí mo ní kẹ́yìn olólùfẹ́ wa bá mi fà ajé arẹwà níjọ́ wo la bákàrà náà o àkàrà mi dàgbà àkàrà náà bí. Sallu ala nabiyil karim. Sallallahu alayhi wa sallam. Tí n bá ní ìjọ tínú mi dùn jù láyé tí n bá lè ní ẹlòmíì lè máa jẹ́jẹ́ kí n sọ pé kan nínú ọjọ́ tí inú mi dùn lè ní kò kí n ṣe òun ló máa kọ́kọ́ ṣe record gbogbo àwọn ọmọ tá a ṣe graduation fún the last time gbogbo wọn pátápátá ni wọ́n ti ṣe record but tó dàbí pé òun ló kọ́kọ́ ṣe launching báyìí. Masha Allah. Ẹ rí i pé inú ẹ̀ ń dùn gan-an ó tún dáṣọ kọ̀ọ̀kan náà pé ká tún jọ kódà wedding gown ló pé so téèyàn ò bá tètè ẹni tí ò bá tó bá sì yàn wá bóyá kò rántí béèrè ní táwọn lọ ṣe níbi tó ń lọ tó bá débi ó rèrò pé wedding ni tó náà ṣe pé wedding gown. so but alhamdulilayi rabbil alamin tó èyí tí orúkọ tẹ̀yin náà ń lọ́mọ lọ́wọ́lọ́wọ́ báyìí ọlọ́run á jẹ́ kẹ́ ẹ lò pẹ́ àdúrà mi fún yín ni wípé ẹ̀yin náà rí ọmọ tó máa bẹ̀rẹ̀ sí jẹ́ orúkọ yín lọ́lọ́kan òjọ̀kan lọ́lọ́kan òjọ̀kan lọ́lọ́kan òjọ̀kan màá mo dúpẹ́ fún gbogbo wa irúnmúlòwò mo mọ̀ ti pẹ́ o ẹni bá rí tẹ̀ fatu èèyàn yé èèyàn nínú ènìyàn máa ní àfikà bẹ́ẹ̀ lọ́hùn àánú nítorí kò ìsì kó ṣiṣẹ́ fòrùn ṣe o kẹ́ni máa jẹ́ jókòó sínú ìbòjì gbogbo aláàánú mi Saoty tá ò jọ ṣiṣẹ́ tájọ́ náwó ẹ̀ bóde mo ṣe ni ẹ̀ṣà mi kọ́lọ́hún má jẹ́ tètè kú Ají Arẹwà kémi náà má tètè lọ kájọba ló dalẹ̀. Kò í sì rárá kí ẹ máa ṣiṣẹ́ kẹ́sì máa ná fún wa ṣùgbọ́n mo bẹ́lọ̀ fún yín gbogbo ibi tí kálukú wa ti ń rí owó àbùdín tómi òkun àbùdín tómi ọ̀sà bá a ṣe mú ọlọ́run jọ máa ṣẹ́kù síbẹ̀. Ìfẹ́ tẹ́ ẹ fi gba bàbá ẹ bá fi gba ọmọ náà kótókótó làwa náà ń kọ́ ẹ dẹ̀ sọ wípé tòun ti bẹ́ẹ̀ náà yóò máa dùn mọ́ yín létí ẹ jẹ́ kí táwọn ọmọ mi náà máa dùn mọ́ yín létí sọ pàfà wa ni à ń rọ̀ yín ni à ń bẹ̀ yín ni ìfẹ́ tẹ́ ẹ ní sí wa ẹ bá mi transfer ẹ sórí gbogbo ibi tẹ́ ẹ bá ti gbọ́ pé kinní kan arẹwà kinní kan arẹwà kinní kan arẹwà èmi náà ò tí ì dá wọn dára wọn nítorí pé orúkọ yẹn ó ń ṣe kinní fún mi pé àwọn ọmọ tí wọ́n ń ṣe freedom tí wọ́n ń lọ yìí báwo ni wọ́n ṣe máa kọ nǹkan tí àwọn èèyàn gbọ́ lẹ́nu arẹwà tó fi dàbí wípé àbáwá nìkan ni so mi tí ì fi wọ́n lẹ̀ náà èwo ló ṣẹ̀ṣẹ̀ kọrin kan tó mú mi náà ni ló ní ìyẹn tẹ ó ní òun ò tí ì ní lọ o ó lọ́mọ tó da òkè ń kọ́ṣẹ́ tán èwo ló kọ́ṣẹ́ sí tó lọ tó ṣe ń pààrà ọ̀dọ̀ ọ̀gá ó nígbà tí ọ̀gá òun náà ń kọ́ṣẹ́ lọ́wọ́ ó ní ṣe ló takú ọ̀gá tòun náà lè kó lọ ó gbàdúrà àgbàjù nítorí pé ó ṣàṣejù lọ́dọ̀ ọ̀gá ó lóun ló ń ṣe òun náà òun fẹ́ ṣàṣejù kóun lè gba àdúrà àgbàjù tó àti ìfiwọ́n sílẹ̀ so kọ́lọ̀ máa fi àwa náà sílẹ̀ mú kí gbogbo àwa tí àwa ń bí kankan mú dúpẹ́ fún yín o ẹ kú dìde o àwọn tó ní mí wà lórí ìjókòó yìí tí n bá láwọn tó ní mí ìlú ibi tí mò ń pariwo fáyé people claim me to be Ìlọrin ẹni tó ní ọmọ Òṣogbo ní ìsẹ́yìn kò sí nǹkan tán mo wá ní Ọlọ́run máa ṣàánú wa ọmọ Ẹ̀pẹ́ lèmi o mi ń ṣe ọmọ Ìlọrin o so mo ti òun ló jẹ́ ká túmọ̀ mọ̀ tún fi kún orúkọ tí mò ń jẹ́ ń sìn pé ẹ máa pè mí ní Alẹ́ Ẹ̀pẹ́ wí ọmọ Ẹ̀pẹ́ ni mí so ẹni tí Ọlọ́run wá kó gbogbo Ẹ̀pẹ́ lé lọ́wọ́ wọ́n wà láàrin wa ń bí ẹ jẹ́ kí gbogbo wa kájọ ṣe kábíyèsí o. kábíyèsí o. orí adé. kọ́lọ̀ ń jẹ́ kí a rí olórí bàbá wa ọlọ́jà àtìlú Ẹ̀pẹ́ kọ́lọ̀ ń jẹ́ kí a rí yín pẹ́ adé apẹ́ lórí bàbá ìlẹ̀kẹ̀ apẹ́ lọ́rùn àṣẹ apẹ́ lẹ́nu ẹ̀sìn ọba jẹ́kù pẹ́ o ẹ jíṣẹ́ mi fún bàbá tí wọ́n bá ní kẹ́sìn ọba jẹ́kù pẹ́ wọ́n á ní mo tún dé pẹ̀lú Yorùbá ìròrí èmi máa ń yàtọ̀
tán bá ní kẹ́sìn ọba ó jẹ kó pẹ́ ẹṣin ọba ní bẹ lábẹ́ bàbá. ìyẹn ni pé bàbá ni ó lo ìtumọ̀ eyín olórí tán yányán kò ní kù kan lẹ́nu yín lé bàbá pẹ̀lú ògùn ọlọ́run. mo dúpẹ́ fún gbogbo alágún fi orí adé ọba Kọ̀bọ̀rúdín Ìṣọ̀lá animasa mo fi kí gbogbo àwa tá a wà ń bí pé ẹ káàbọ̀ ọlọ́run wà pẹ̀lú wa o gbogbo ohun tí a fi ṣe gbájúmọ̀ bí lónìí ọlọ́run ò ní fi wọ́n ẹnì kan wa àwa ní délégué kájẹ pẹ̀lú ògùn ọlọ́run. mákẹ́tà wa tí wọ́n wà behind iṣẹ́ yìí nígbà tí mo dé láti Amẹ́ríkà ni mò ń pè pé báwo ni bolè tó dé ó ní African Brothers ní àwọn ló ṣe báyìí àwọn ló ṣe báyìí nígbà tí mo wá ń bá wọn sọ̀rọ̀ wọ́n lórúkọ yẹn ó bàbàrà sáwọn ó pẹ̀lú táwọn náà fi dìde mọ́ pé ọmọ Arẹwà ni ẹ́ ó dáa àwọn adẹ kún lọ́wọ́ gbogbo ìgbà ni a máa ń ṣe lecture fún ẹ̀yin náà tẹ́jọ́ mọ́ ẹ jẹ́ kórúkọ yẹn ẹ lò dáadáa so àwọn èèyàn á lè máa ní ọmọ ta ni ẹ no kò sí wàhálà àmàbọ̀ àbẹ́kan ní ta ni Arẹwà tí ẹ bá ẹ ò tí ì rí ibi sẹ́rù ẹ kà ó ẹ wá mákẹ́tà mi lọ tọ Ọlọ́run ò ní ṣe bẹ́ẹ̀ fún wa mo dúpẹ́ fún yín púpọ̀ African Brother Entertainment Ọlọ́run bá mi dúró tì yín o ẹ kú àpọ́nlé o Ọlọ́run àpọ́n náà lé o subhana rabbika. wasalaamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń bẹ ní kalẹ̀ mo kí gbogbo ẹ̀yin àlùfáà mo kí gbogbo ẹ̀yin èèyàn jàǹkànjàǹkàn ní etí ọ̀sà níbí ọba mi tó wá ṣe yín ní alálùbáríkà àpadà sí aburú kò ní tọ́ sí yín o. àmín. mo ń wo bàbá wa kan olóyè baálẹ̀ wa ní láfíàjì royal fada wa nìyẹn pẹ̀lú ògo ọlọ́run baálẹ̀ tí náà máa dọba aládé. àmín. tí a bá fi rí baálẹ̀ níbì kan ó yẹ ká ti máa mọ̀ pé àárí ilẹ̀ gbà lérí lọ́ńchìn wa yìí nìyẹn nítorí baálẹ̀ ba lórí ohun gbogbo ni ọba mi tó fi ń ṣe aṣíwájú baálẹ̀. àwọn ayé tí a wà ní Nàìjíríà ayé tí ò dáa mọ́ rárá ni ṣùgbọ́n àwọn kan ń gbé ń dáadáa ṣe inú tí ò dáa ọlọ́run wà ní jẹ́ àfẹ̀yìn sàwátì. dákun arábìnrin tí ń hákìní ìṣe sùúrù náà ó gbọ́ mi ì dẹ̀ fẹ́ ta sí ọ tètè máa lọ o tó ń yí bí odó kíngílò ìtọ́fẹ́ gbọ́ náà ni ẹ tó fi wá bàbá baálẹ̀ kan lọ́nà kìíní nìsín wọ́n ń wà wọ́n ti jí gbé wọ́n ń béèrè owó ńláńlá wọ́n ní jí ẹ̀yin gbé ọkàn yín ó balẹ̀ mo appreciate bí ẹ ṣe wá jókòó ti ọmọ wa ọlọ́run bá ń ṣe dáadáa fún yín. ẹ rí wá sí ṣíṣe kò pọ̀ nírú ọjọ́ òní bí ó ṣe wí pé mo bá ọmọ mi tí ó ń kọ orin tó kọ sínú jókòó mo yọ̀ǹda fún ẹ jókòó ni jókòó mo bá ọmọ mi tí ó ń kọ orin tó fẹ́ lọ́ǹchì ẹ̀ jáde dání ọ̀pọ̀lọpọ̀ àwọn àlùfáà tájọ wà níláyìn wọ́n mọ kálíbà mi wọ́n wá ń sọ pé kí ni mò ń tẹ̀lé àwọn olórin káàkiri sí challenges yẹn pọ̀ ìgbà míì á ní àwọn tẹ̀lé mi débẹ̀ wọ́n á rí bí wọ́n ṣe ṣe mí yánmọ́yánmọ́ wọ́n á tún rí pé wọ́n tún pè mí ń bò mí mo tún lọ. To clean mud you must wade on it ẹni tó fẹ́ gbọ́n ẹrọ̀fọ́ láti fara yí ẹni tí ò fẹ́ kí wọ́n máa ṣe dáadáa láti mọ́nítọ̀ wọn pé ìtẹ́ ṣe ikú díẹ̀ káàtó eléyìí dá ẹ múra sí i nítorí ńgbà tí à ń kọ orin èmi Abdullahi Falọ́wọ̀ Latifu Ọlọ́tọ̀ àwa mẹ́rin tá a dá orin ìsìlámù ńlẹ̀ ní 1976 nìyẹn
tó yẹ pé àwa náà mọ̀ pé ó di owó báyìí ni àbá túbọ̀ múra sí ìjọ náà lọ́njú báyìí. látẹ̀kì fìlàhùn sábàbàlì kálámì wàwákìtà o wàlíkè ìfà wàlíkàm wàlímọ̀kànà jẹ̀mí àhà. àmọ́ mẹ́sẹ́ẹ̀jì tí mò ń gbọ́ nínú orin ọmọ mi yìí ó ń jẹ́ àwọn mẹ́sẹ́ẹ̀jì tó wuni nítorí pé kọrinkọrin. If I want to prove for you in the life, the music, what music is going to do in the life of human being. Tí n bá kẹnubọ̀ yẹn nínú sáyẹ́nsì ẹ̀ ní kúrò ń bí. Because a ní àwọn irinṣẹ́ kan tí Ọlọ́run gbé sí inú orí wa yìí tí ń jẹ́ engine. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé engine mọ́tò ó ní ìdí oil ó ní ìdí greasy ó ní ìdí epo ó tún ní ìdí kíni ó ní ìdí omi. Níwájú ń bí Ọlọ́run pín ọpọlọ tíwájú yẹn sí méjì. Èyí tó wà lọ́wọ́ ọ̀tún wọ́n ń pè ní lubul fikri nínú kéwú, àwọn oní sáyẹ́nsì òyìnbó máa ń pè ní olfactory lobe. Olfactory lobe iṣẹ́ kí ni wọ́n ní kó wọ́n máa ṣe? Iṣẹ́ òórùn àti mímí lolúwa ní kó máa ṣe nínú ọpọlọ wa. Imú kan ṣoṣo táǹfin wọ́n ń gbọ́ wọ́n ń gba ẹja wọ́n ń gba epo wọ́n ń dín ẹran ṣoṣo rébíà tá ń ṣoṣo burúkú táyà lórùn. Imú yẹn náà ló ń chẹ́ǹjì àwọn òórùn yẹn wọ́n á sì ṣẹ̀ṣẹ̀ sọ fún àṣírí táǹfin ń dà mọ́. Ẹ wo adúrú iṣẹ́ t'Olúwa mi ṣe. Ó wá gbé gílóòbù kan sí sẹ́ńtà yìí. Sẹ́ńtà tó fi gílóòbù yẹn sí wáyà méjì lọ ní díẹ̀. Ìkíní ń produce oil, ìkejì ń produce gas. Ẹni tó bá yẹ pé oil ìní ń jáde níbi tiẹ̀ tí gáàsì ò jáde yóò sanra kò ní í ga. Ẹni tó bá yẹ pé gáàsì ló jáde tí oil ò jáde yóò ga bí mo ṣe rí ìgbẹ́kúmọ̀ yẹn gan ìpékeré yaba òun ò ní í sanra. Ẹni tó bá jẹ́ pé the gas and the oil are flowing together in paripasu òun ọ̀gá yóò sì sanra. Ẹni tí ọ́ìlì tí àti gáàsì bá wá fẹ́ẹ̀lì láti jáde àwọn ní kúrékùré. Báwo lolúwa mi ṣe ṣètò wọn yìí tá à ń fi rí different human being. Bá a mú pọ̀pá ọ̀ dàbí báàfù omi. Tí a bá wá kú òǹbí tí wọ́n bá ní kí ni ṣé wù sọ á ní bàbá yẹn ń sọ pẹ́tẹ́pẹ́tẹ́ ìwọ náà ń gbọ́ yánnayànna. Bàbá abálẹ̀ nítorí pé ayé nìyín ni mo ṣe dojú wáàsí mi kọ yín. Wọ́n máa kó àwọn nǹkan wá bá yín láàfin. Irú wáàsí mi tẹ́ bá gbọ́ tí mùsùlùmí bá wá ẹ fi yanjú ọ̀rọ̀ fún wọn. Tí kírísítẹ́nì bá wá ẹ fi yanjú ọ̀rọ̀ fún wọn. Táwọn oníbílẹ̀ bá wá ẹ fi yanjú ọ̀rọ̀ fún wọn. Nírú yín ò fi gbọ́dọ̀ jìnnà sáwọn ẹni Ọlọ́run. Nítorí pé ẹ̀yin náà gbọ́dọ̀ máa hùwà bí Ọlọ́run. Tẹ́ ẹ bá ń jẹ́ mùsùlùmí ọ̀tọ̀ ni ayé ẹ̀sìn ọ̀tọ̀ láyé tẹ́ ẹ wà. Ayé gbogbo wa lẹ́ wà. Ó yí Ọlọ́run tó lòun ọ̀fẹ́ ẹbọ kó tó máa rọ̀ dòdélé ẹlẹ́bọ. So bẹ́ẹ̀ni báwo ni wọ́n ṣe wá fi ọ́ sípò ọba tó sọ pé ọ̀fẹ́ tẹ nìkan. Ìtẹ́sìn wa láyé wa ni pé ẹ ṣe wá sí fún wọn kí wọ́n sìn mí pé mi nìkan lọ́ba. Kò sọ pé ká mú wọn tipátipá. Àmẹ́yìn ọmọ ìyá mi tẹ̀ ń jẹ́ mùsùlùmí. Naam. Mo rí i pé ẹ̀ ń wá sẹ́yìn. Ọmọ ìdá mo rí i pé àwọn mùsùlùmí ẹ wo àwọn akọrin nínú Christian thousands wọn
ni wọ́n ní acres of land. mọ́sá tẹ̀kùlù ìsìkọ́lá nàbí yòlákù. kí lẹ́yìn fẹ́ wí torí ambassadọ̀ lẹ́yìn náà kí ló dé tí tiwa ò fi lọ síwájú tí náà wà fi ń jí àjò rẹ̀yìn kò sí ní tí ń jójú àjò rẹ̀yìn ní pé tẹ́ ẹ bá rí kírísítẹ́nì bí ọkàn rẹ̀ ti mọ́ sọ́mọ ìyá rẹ̀ sí ara rẹ̀ bẹ́ẹ̀ lọ́kàn rẹ̀ mọ́ sọ́mọ ìyá rẹ̀ wọ́n wá ń fi ògo gbogbo fólúwa tí ẹ bá rí kírísítẹ́nì tí ń bá ń gbé nínú room bus quarter tẹ́ ẹ bá gbọ́ ọpẹ́ tí ó máa dún láàárọ̀ ọlọ́run ó ṣé o 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 ó ṣé bàbá ó ṣé bàbá ó ṣé bàbá báwo lèyìn ó ṣe máa pariwo ó ṣé o ṣé fẹ́ni tí tá à ń wí bẹ́ẹ̀ tí ò ní fúnni lómìn. mọ́sá fani tó wà tó àgìrò ní ọmọ mi. nǹkan méjì ni wọ́n mú appreciation wọ́n mú wọ́n sì gbógun tọ̀tá baba fire them fire them fire them iná orí igi iná wáyà iná kínní kan wọ́n àmú tọ̀tá kékeré ẹ̀yin mùsùlùmí ẹ mú ọpẹ́ ní yẹ̀yẹ́ ẹ mú ọ̀rọ̀ Ọlọ́run ní yẹ̀yẹ́ ẹ tún mú tọ̀tá ní yẹ̀yẹ́ kò wá jí ó sí ìtẹ̀síwájú kí ọmọ yìí tó rí wà péjọ tó báyìí tàwẹ̀tàwẹ̀ ti rìn àjò tó le àbí bẹ́ẹ̀ kọ́ ìlágùn kíkiri ilé olúkálukú àmọ́ ẹ jẹ́ ń sáré wí nǹkan kankan kẹ́lẹ́ bá àmọ́ bẹ́tò yín lọ. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin ìgbà tí mo lọ travel sí ìlú òyìnbó ọkùnrin yẹn ó máa ń pèlè máàmù wọn kó wá bá wọn ṣàdúrà ní gbogbo ọdọọdún nínú àwẹ̀ wọ́n wá sáwẹ̀ tán ìyàwó ṣe ń jẹ wọ́n sínú wọ́n há oúnjẹ fún olúkálukú wọn ìyàwó wá fi 2,000 Canadian money ó fi sórí tébù ìmáàmù ń jẹun níbẹ̀ àtàwọn ọmọ kéwú òun wá ń sáàfù gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ wípé bá a bá ti dójú àgbo sáàfù lọ jẹ àwọn obìnrin lógún nítorí owó tí àwọn olùkọ́ fún wọn lágbájá bá mi ra sọkọ gbọ́dọ̀ máa jẹun àmọ́ ọ̀rọ̀ Ọlọ́run wọn yìí pàtàkì ẹ̀ ó wàá múra tó àwọn tí wọ́n wá bá wọn sínú kí wọ́n má bú òun pé òun ò sáàfù wọn ìmáàmù jẹ ń tán à ń lọ lé o kò yọjú sí ìmáàmù ló bá lọ gbàtí wọ́n máa padà dé darling ìyẹn ní yes ta ló kó $2,000 ń bí ọkọ rẹ̀ lóhun òkó ẹ̀yin ọmọ ta ń kó ń bí wọ́n láwọn òkó ẹnu tó máa yà báyìí ni pé àsólè ni lè máa mú wa ẹ̀ sí ń lé mọ́ ẹ má gbọ́dọ̀ àwọn tí wọ́n ń pariwo yẹn o ẹ̀yin ẹ tẹ́tí yìí torí pé tí ẹlẹ́nu ńlá ń bá ń sọ̀rọ̀ elétí ńlá máa gbọ́ ni ó wá fi ọ̀rọ̀ yẹn sínú dọdún míì gbà tí ó di ọdún tó tẹ̀lé ọkọ wa ní ìmáàmù wa náà la máa pè kó wá fún aládùá o ó ní all well and good but n tó wù mí ni wípé kọ́ sọ́mọ kọ́rẹ́jì gẹ́gẹ́ bí ọkùnrin kó bá ń béèrè 2,000 mi lọ́wọ́ ìmáàmù wa ìmáàmù dé òun ọmọ pàrọ̀ òun ní sóńtì rùn ó tún fẹ̀mí ṣe àdúrà bíi tí máa ń ṣe ọlọ́run kó là wá lọ yìí tẹ̀ ń wò bí epo ẹ̀yin kọjá rẹ̀ yìí èèyàn rí lẹ́yìn. àfa gbogbo bí wọ́n ṣe ń ṣe níyàwó yín mú sí ó lè òsì wọ́n múra kankan àsólè ni wọ́n gbàtóyá wọ́n jẹ ń tán lọ́kọ́ bá ní hello imam ẹjọ́ ọ̀rọ̀ kan ń ṣẹlẹ̀ láàrin èmi àti ìyàwó mi látẹ̀sìn ìyẹn fọpọlọ gbé ó ní ìyàwó mi ń bi mí léèrè pé sẹ́mi ni mo kó $2,000 Canadian mo dẹ̀ sọ fún wọn pé mi kọ́ ó wá lẹ́yìn náà lẹ́ẹ̀tún jókòó ń bí ẹgbọ́ sẹ́yìn bá wọn kó ẹ wo ọpọlọ tí ọkọ lò ìmáàmù bá ní bẹ́ẹ̀ ni èmi ni mo kó
ìyàwó ò tí ì jẹun ó délé àlàyé ló bá ní ṣe bí mo sọ pé o lè ní lè máa mú wa fa àtìràkà ṣe wù ọmọ yìí tó ti dé o. ó tó ná usamada aranta ń wínu wọ́nranwọ̀nran tí máa bẹ lára ẹ̀yin olórin yìí náà ni àti ìrí ìdí ọ̀mọ́lé mo ní kó o jókòó ń bí. fatiraka sheikh iná. bàbá wa balẹ̀ láfíà jí fatiraka sheikh iná súnmọ́ àwàdàwù. embarrassment yìí ni wọ́n pè é nílé màmú bá gbórílé tébù ní bá ń sun ẹkún. haninu farita wa ti bi damu ilé ìyá o. ó sunkún títí omi ń fi nǹkan tó níbi irùngbọ̀n rẹ̀ ọkọ wa ń sọ wípé sorry imam I don't mean to embarrass you I don't mean to embarrass you. ìmáàmù wa sọ pé not your embarrassment make me cry. kò sí ní tó jẹ́ mi ó cry ju wípé. wà kọ́lá kọ́lá tààkì lànà síra làhà. olórí kàfíládà animasa ahun gbólọ́wà onda máa gbé sí ààrẹ bọ̀ lẹ́gbẹ̀ẹ́ baálẹ̀ ń bí jójó kò ń bí ọ̀dà gbé sọ́dọ̀ rẹ̀ ń bí olórí gbé síbí. bàbá wa baálẹ̀ ìyá wa olórí ọba ẹ̀pẹ́ rè ẹ̀pẹ́ alárẹ̀ wàlẹ́kì sàlám oníkùránì prince dà láìláìlá prince máa bọ̀ ó kárí aya rí bàbá gbéra máa bọ̀ mí o ìyá rẹ̀ ó gbéra. wà kọ́lá kọ́lá tààkì lànà sí lànà. prince ọkùnrin ó ní òwúlà burúkú ó ti wú pẹ̀lẹ́ àti pé ọsẹgbẹ ìyàwó rẹ̀ fakọọlá kàwọlátà akin lánàdìrálà. ìmáàmù wa sọ wípé embarrassment yìí kọ́ ló ń pa mí lẹ́kún. Allahu dọ̀yẹ lamá dọ̀yà àná o ẹ farabalẹ̀ ẹ̀yin ọmọ yìí. wọ́n á ní kí ló ń pa ìmáàmù lẹ́kún ó ní nǹkan méjì ni kì í ṣe embarrassment yìí ní ń pa mí lẹ́kún. Usama, are you listening to me? ó ní tí ń pa mí lẹ́kún ni wípé ẹ̀dẹ̀pẹ̀rẹ̀ yín ní mùsùlùmí ẹ̀dẹ̀ fi ìmáàmù yín sínú látẹ̀sìn ẹ̀bí léèrè ẹ̀ṣẹ̀ tó sẹ́yìn. ẹ̀ṣẹ̀ àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni wípé nígbà tí atẹ́gùn fẹ́ gbé owó yín lọ ni mo bá yín kó owó yín sínú àlùkùránì tẹ́ ẹ gbé sórí fìríjì àṣẹ látẹ̀sìn ẹ̀sí kùránì wò. La ilaha illallah. mélòó nínú wa ní ń pe ọlọ́run tí ó sì sí ìwé mímọ́ ọlọ́run wò lódìdí ọdún kan ẹ wà ní wọ́n ṣàdúrà fún yín kò gbà. má bọ́ ayé lọ débi pé ò ní mọ alukuraani o gbé alukuraani sókè ọkàn rẹ. ọdún ni bàbá baálẹ̀ mo mẹgbẹ́ mi tí n bá ń pẹ́yàn lé lókù ọdún ni ló di 50 years tí mo ti ń ṣe wá sí káàkiri ayé. alukuraani yẹn ni mo dì mú tí n bá wọ satan trọsà ní ìsìn mo lè 22 years ìyálàyà rẹ. bí a bá wá fi ẹ̀sìn tá a bá fi bọ́ àwọn ọmọ wa yó ẹ̀yin ọmọ wọn yìí ẹ rí i pé lu òní rí báyìí jókòó ìwọ ni mò ń bá sọ̀rọ̀ lọ́wọ́ má dá wọn lóhùn. tí a bá wá rí opportunity àti mú wa lé kéwú orin a máa gba ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ̀ orin lọ́sọ̀ àwọn ọmọ tí wọ́n ya wèrè o ó fẹ́ dúkọ́ nìyẹn o ó fẹ́ dúkọ́ nìyẹn o ó fẹ́ dúkọ́ nìyẹn o sẹ́yìn náà gbọ́ ṣé ọmọ kan gbọ́ yẹn kọ́ mọ́ ya wèrè. baálẹ̀
wọ́n ní kẹ́ ẹ máa bọ̀ ń bí. kó lè balance. kó lè balance. nǹkan tó fẹ́ nìyẹn. ó fẹ́ jíjú ọpẹ́. ẹ wo orú orin yẹn ẹ wo ohun tó máa bí sígboro. bàbá baálẹ̀ ẹni mítìn tẹ́yìn baálẹ̀ àti lọ́balọ́ba máa ṣe. tẹ́ bá dé ọ̀nà Agége ní ìsìn àwọn ọmọ kan bẹ́ẹ̀ jẹ́ ń pè ní Oyàbọ̀ ṣe é ti gbó kọ wọn. wọ́n tí wọ́n bá máa jáde wọ́n lé ní 100 ọlọ́pàá tó fẹ́ pàdé wọn mi ò tí ì rí. àwọn tí wọ́n bá kéré jù nù wọn àwọn tìdí àràbà 200 ni wọ́n wàá ka ẹ̀mí kún nǹkan kan sísá ọmọ èèyàn wẹ́lẹ́wẹ́lẹ́. ibo làwọn á lọ orin lẹ lè fi tún wọn ṣe orin tí wọ́n bá ń gbọ́ ńgbà tí wọ́n gbọ́ wá sí mọ́ wọ́n sì ń lísìn sórin. ẹ̀yin tẹ́ ẹ bá wá jẹ́ akọrin mùsùlùmí ẹ máa ń kọrin tó dáa fún wọn. lójú mi ọ́ tẹnu mọ́ orin mi pé kùlùkùlù ṣe o odò tí bá lò ẹsẹ̀ o kùlùkùlù díẹ̀díẹ̀ ni. ẹ mọ ṣáàjì jù díẹ̀díẹ̀. mo fẹ́ kẹ́ ń gbọ́ mẹ́sẹ̀gì yẹn ni. kùlùkùlù ṣe o odò tí bá lò ẹsẹ̀ o. mọ̀lẹ́mí èèyàn kò ní tọwọ́ tèmi bọ́ o. tèmi gangan kò mọ̀ ní tọwọ́ ènìyàn bọ́ o. ẹ bá jẹ́ àdáwọ̀ pípàrà wà dúró. ọ̀ya. kùlùkùlù ṣe odò tí bá lò ẹsẹ̀ o. kùlùkùlù ṣe odò tí bá lò ẹsẹ̀ o. mọ̀lẹ́bí èèyàn kò máa ní tọwọ́ èmi bọ́ o. tèmi gángan kò máa ní tọwọ́ ènìyàn bọ́ o. ẹ bá jẹ́ àdáwọ̀ pípàrà wà dúró. mọ̀ ń lọ níjọ́ kan mọ̀rẹ́gbẹ́ ikú wọn ń sára wọn lọ́gbẹ́. mọ̀ ń lọ níjọ́ kan mọ̀rẹ́gbẹ́ ẹyẹ wọn ń gùnra wọn lọ́bẹ̀. mọ̀ ń lọ níjọ́ kan mọ̀ra wọn àlùrà yìnbọn mọ̀ra wọn. mo ní kí ló dé wọ́n láwọn ṣẹ́ra àwọn lọ́fà sábà. ẹ bá ń sọ fún ọ tá a bá ṣẹ́ra wa ọ̀rẹ́ onídò wọ́n fẹ́ kẹ́ ẹ mọ̀. tá a bá ṣẹ́ra wa ọ̀rẹ́ onídò wọ́n fẹ́ kẹ́ ẹ mọ̀. tá a bá para wa alóore tá a lè ṣe é fúnra wa. tá a bá para wa alóore tá a lè ṣe é fúnra wa. kò dìgbà tá a bá para wa ká tó lè dẹ́kun ìbàjẹ́ fúnra wa. ọlọ́run ọ̀fẹ́ o ẹ bá jẹ́ àpá tí kò dó ló fi mọ kùlùkùlù ṣe. odò tí bá lò ẹsẹ̀ o. kùlùkùlù ṣe odò tí bá lò ẹsẹ̀. mọ̀lẹ́bí èèyàn kò ní tọwọ́ èmi bọ́ o. tèmi gángan kò máa ní tọwọ́ ènìyàn bọ́. àgbàtìdé. ẹ bá jẹ́ dáwọ́ pípàrà wọ́n dúró. sẹ́yìn láàánú ni tí mọ́tò bá pàjá gan omi afẹ́ lè bọ́ lójú. tí mọ́tò bá pàjá gan omi afẹ́ lè bọ́ lójú. ìmí tó jẹ́ pé ìkànnà ò ní kò kíhùn. ìmí tó jẹ́ pé ìkànnà ò ní kò kíhùn. ká mọ́ wá ìsàdá o kí wá yọ sí yàn pé òun ò fi sá. ká mọ́ wá ìsọ̀bẹ kí wá yọ sí yàn pé òun ò fi lù. ká mọ́ wá ìsọ̀bọ̀n kí wá yọ sí yàn pé òun ò fi pa. ká mọ́ wá ìsàdó olóró kí wá dé mọ́ kó pé mọ́ fẹ́ páyé. ọlọ́run ọ̀fẹ́ o ẹ bá jẹ́ àpá tí kò dó olúfimọ́ o. kùlùkùlù ṣe odò tí bá lò ẹsẹ̀ o. orí tá a fi ṣèwé pọ́ mẹ́rin. odò tí bá lò ẹsẹ̀ o. ẹlẹ́nu pa mọ̀lẹ́bí èèyàn kò máa ní tọwọ́ èmi bọ́ o. tèmi gangan kò mọ̀ ní tọwọ́ ènìyàn bọ̀ o. ẹ bá jẹ́ àdáwọ̀ pípàrà wà dúró. ẹ̀yin tẹ́ ń jayé o ẹ dákun ẹ má màmá jẹ́ òdògùn. ẹ̀yin tẹ́ ń jayé o ẹ dákun ẹ má màmá jẹ́ òdògùn. torí pé tọ́dọ̀gùn òwà pàdánà máa máa gbé bọ́. torí tó bá dogun
gbogbo apáta la màmá gbé bọ́. Tàbá ilé gbé bọ́ yàwó ní rọkọ tí ń fẹ̀dù rẹ̀ mọ́. Tàbá ilé gbé bọ́ bàbá ò ní rọmọ tí ń tọ́jú ẹ̀ mọ́. Tàbá ilé gbé bọ́ ọkọ ò ní ìríyàwó tí ń sọ oúnjẹ fún un mọ́. Ọlọ́run ọ̀fẹ́ o ọ̀wá jí apá. Kí ni mo ṣe fún ọ tó náwó fún mi? Kúlúkúlú ṣẹ́ odò tí bá lò ẹsẹ̀ o. Kúlúkúlú ṣẹ́ odò tí bá lò ẹsẹ̀ o. Ẹlẹ́mìí èèyàn kan ní tọwọ́ èmi bọ́ o. Èmi gangan kọ́ mọ́ ní tọwọ́ ènìyàn bọ́. Ẹ̀bàjẹ́ àdáwọ̀ pípàrà wá dúró. Rere ni ẹsẹ̀ o, ara mi yẹn wọ́n sì ká o. Rere ni ẹsẹ̀ o, ara mi yẹn wọ́n sì ká o. Nítorí pé rere lolúwa mi ò fi sáré rè. Nítorí pé rere lolúwa mi ò fi san rere. Nítorí pé rere lolúwa yóò fi san rere. Nítorí pé rere lolúwa mi ò fi san rere. Nítorí pé rere Lolúwa mi ò fi san rere. Ẹni rè ò bóníre mọ́ àfọ́mọ́ rẹ̀ lábọ̀. Nítorí pé rere lolúwa yóò fi san rere. san rere. Bàbá wa balẹ̀ Prince olórí ṣètò ọmọ bá ń gbọ́rú orin báyìí sẹ́mi rẹ̀ ò ní máa rọ̀ yàtọ̀ fún pé ẹ sá wọn ẹ lé wọn ẹ lé wọn. Ṣé ọmọ tí ń gbọ́ ẹ ilé ìyálàyà rẹ ni ọmọ tí ń gbọ́ yẹn ń jojúmọ́ jẹ́ kó ní mọ́ torí pé everything begins at home. Ọmọ tẹ́ ń jẹ́ wo Chinese film tẹ́ǹjì owó ìbọn fíìmù oníbọn yóò padà practice ẹ̀ tó bá dé school. Man ṣáàbà aláṣẹ ìn ṣáìbà àléyìí wọ́n máa ń ṣáìbà aláṣẹ ìn mọ́tà àléyìí. Ẹni ọmọkọ́mọ tó bá lè fi nǹkan kan bẹ̀rẹ̀ ìgbésí ayé rẹ̀ tó bá fi lè hewu sórí ẹ̀ orí ẹ̀ ni ó bá kú o. Èyí tí wọ́n fi kọ́ àwa ní kékeré ló jẹ́ àwúlò fàyè báyìí. Nígbà tí mo dé Canada tí wọ́n ní kí wọ́n á ṣe lecture. Àjọlọ náà ni sà. Yálà ya rẹ̀ ó máa parọ́. Kò bá mi lọ irọ́ ló ń pa o. Ẹni ó sọ bọ́hùn ṣe rí. Mo rí lójú àlá. Olóhùn rí lójú àlá. Bàbá mo rí nǹkan tí wọ́n ń pè ní Islam lọ́hùn mi ò rí mùsùlùmí. Mo padà dé Nàìjíríà mo rí mùsùlùmí mi ò rí Islam lára wọn. Gbogbo wa tí Islam ní a máa hù pátápátá láràlú òyìnbó ń hù. Wọ́n fálú ẹ̀mí débi wípé nígbà tí mo débẹ̀ báyìí go-slow mú wa lọ títí ju kí náà dá yín dúró lọ. Go-slow wa mú njọ́ táwọn wí mo ní kí ló dé sí accident ni wọ́n ní accident kọ́ maybe the animal are passing. Mo wá wò pé animal are passing kẹ̀ èmi ò lè jẹ́kẹ́lẹ́ yìí ó kí wọ́n wá bọ́lẹ̀ mo wá lọ wo anima tó ń pàṣẹ ọ jẹ́ ehoro ló wá yan lórí títì ha ń lé ẹwọ bẹ̀. Lọ́lọ́run ṣògo. Wọ́n ní wọn ò gbọ́dọ̀ hànú sí wọ́n gbọ́dọ̀ dúró fún un kó fi kọjá. Sáwà tí a dúró fẹ́yàn ládùú fẹ́ranko lọ́dọ̀ tiwa ń bí ẹranko free débi wípé ọkàn ẹranko balẹ̀ pé nǹkan ò ní í ṣèun láwùjọ àwọn tí wọ́n lè fi sọbẹ̀ jẹ. Ọmọ èèyàn wá wà ní inú fo àyàfo níbi tí wọ́n ti bí ni sí. Kò sí ní tókù tó lè tún wa ṣe o. Ẹ̀yin tẹ́ ń kọrin yìí ni o. Ẹ̀yin tẹ́ ń kọrin yìí ló kù taari torí ayé òjókòó ti wá sí lọ títí mọ́. Bí wọ́n ṣe pọ̀ tó nú họ́ọ̀lù yìí ní ìsìn ẹ wo iye orin tí Barrister fi tún ayé ṣe. Mo dẹ̀ fẹ́ júwe kinní kan fún yín mo dé Egypt kí n tó mọ̀ wípé èèyàn pàtàkì l'Àyìnlá Ọmọwúrà
ní university ní the first university of the whole world ní Egypt. mo wá rí i pé in Africa wọ́n sọ pé Àyìnlá Ọmọwúrà one of the recognized musicians from Nigeria. wọ́n wá wò pé Àyìnlá táwa ọmọ sí nǹkan kan bí nígbà tí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní máa kọrin Àyìnlá orin tí wọ́n kọ́kọ́ gbé sí ni pé ọjọ́ lọ bíbèjì kó tó bóra kínní kan àánú ẹ̀ ló ṣe mí ló jẹ́ kí n bá ẹ̀ dámọ̀. mo wá wò pé mo wá wọn nínú language àwọn lọ gbọ́ pé kí ló ń wí wọ́n wá tu fún wọn wọ́n tún gbé àwo rẹ̀ kejì wọ́n wá sírò àwo nígbà tí wọ́n rí àwo rẹ̀ débi 41 wọ́n rí pé kò sẹ́ àṣàdọ̀ nínú ẹ̀ tí wọ́n rí wá sí nínú àwo Àyìnlá Ọmọwúrà. ṣùgbọ́n ẹnì kejì rẹ̀ tó ń bú ẹlẹ́wúrẹ́ wọlé o ẹlẹ́gùntàn wọlé ládìrẹ́ òkòkò wọlé àṣọ tí ń jalè tẹ́lẹ̀ kó tó ra tòyó ìyá oníbòrùn méjì ọmọ ń gùn tòyó ó wà ń kígbe Muhammadu lórí yẹ̀yẹ́ lásán onílù tó ń jalè onílù tó ń jalè rárí rárí àtàrí níjọ́ t'Àyìnlá ti kú ni ò ti rí orin kọ mọ́ torí kọ̀rẹ́ ń tọ́ fẹ́ bú mọ́ tó ṣe déédéé sẹ́ẹ̀tì ẹ̀. When you want your life and your image to go on, ẹ gbìyànjú kọjá yìí pé ntẹ́ máa sọ fáyé tẹ́ bá wo lóòótọ́ ni Barrister náà jọ sínú ayé àmọ́ tẹ́ bá wo orin Barrister lọ ẹ rí i pé the truth tó ṣe fún Nàìjíríà tẹ́ ẹ bá tún gbọ́ ẹ ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé àṣẹ ti ń sọ ńjọ́ náà lọ́hùn àṣẹ kèé ṣẹlẹ̀ àṣọṣẹ̀ ń ṣẹlẹ̀ ní láàrin àwọn olóṣèlú. ó tún ṣe kan ebi wọ́n sì ẹ̀sìn ha fantasia tó ṣe àwọn gbogbo ètò tó fi kọ orin wáàsí lẹ́yìn ikú rẹ̀ ó tún wúlò kí má bàa ṣe dá yín dúró torí pé mo rí pé ijó ń gbọ̀n yín. Àjì ọmọ lè máa mú wọ́n náà máa bọ̀ ń bí o mo fẹ́ ṣàdúrà kí n lè fi ilẹ̀ àwọn bàbá yìí wọ́n ráyè wọ́n wo torí Ọlọ́run wọ́n ní àwọn iṣu tí wọ́n gbọ́dọ̀ máa yanjú láàfin bọ̀tí wọ́n fàkókò ilẹ̀ fún ẹ níjọ́ tó bá kí wọ́n wá orin tí tó lè téèyàn fi kí èèyàn téèyàn fi mọ̀ pé lágbájá mo re Olúwa mi ò ní padà lẹ́yìn yín èyí tó ń ṣe yìí kò ní jáse mọ́ ó túnṣe àwọn tó ń bá wọn ṣe eléyìí àlùbáríkà ogun àlùbáríkà ogun àlùbáríkà ogun ọlá àwọn ẹni àlùbáríkà tí ń bẹ níkàlẹ̀ ara wọn balẹ̀ ara owó Ọlọ́run ó fowó lára balẹ̀ fún ẹ Ọlọ́run ó fi àwọn èèyàn rẹ̀ lára balẹ̀ fún ẹ tó wàá fi wọn náà lára balẹ̀ fún ọ̀rọ̀ Ọlọ́run èyí tí a wá ṣe lénìí ò ní fìkà àbámọ̀ hanu tá a bá kó ń bí tán kí ni mo ṣe léyìí sí Ọlọ́run ní jọ wánú ayé àdẹ̀ ní wá ọtí ò ní kánjú kú gbogbo yín pátápátá kẹsẹ̀ǹtì tí a fẹ́ lọ́ǹchì rèé àṣesílẹ̀ ni Ọlọ́run bá ń ṣe dáadáa fún yín subahana rabbika rabbil izzati amma àdúpẹ́ ẹjọ́ bá mi fún bàbá wa ní àtẹ́wọ́ tó lalẹ̀ bí ọ̀wàrà òjò. ẹ bá fún wọn ní àtẹ́wọ́. ohun táwa fi lè sin bàbá nìyẹn. àìsí. oore ni oore ni. àlèpẹ́ wí oore ni oore ni. ibi ìtàn lè adé náà oore ni a ò mọ̀ pé bẹ́ẹ̀ ni ká tó sáré o báwọn gan mọ̀ pé bẹ́ẹ̀ ni àwọn onílé wa oore ni ájì oore ni oore ni oore ni ibi tán lé adé náà oore ni àwọn mọ̀ pé bẹ́ẹ̀ ni ká tó sáré báwọn gan mọ̀ pé bẹ́ẹ̀ ni. wọ́n náà lájà rẹ̀ wà lánàá ló bẹ̀rẹ̀ orin. Sàùtì tí ń bá àwọn bọ̀ látàrí àjíwèrè. Sàùtì tí ń bá àwọn bọ̀ látàrí àjíwèrè. ọgbọ́n
bàbá ń gábí fún bàbá mi bá. òtútù gbòòrè ń àdídùn dé o kọ́lé bright. Sauti àtúbọ̀tán la ó máa tó dé. kùtùlùmọ̀ wúrọ̀ àtọ̀sánlọ̀ wáyọ̀ ẹ̀sìn bá mi sọ́tì rálẹ̀ náà. àná kọjá ọ̀dọ̀ tílẹ̀ ní bámọ́. ẹni ń bọ́ ọ̀dọ̀ tílẹ̀ lábámọ́. ọ̀la nìkan sábò mọ̀ pé kò ní tàn mọ́. àrà gbogbo ènìyàn lápàdà wá dọ̀rọ̀. irú ọ̀rọ̀ wo láwọn wá dà ṣàlàbọ̀ wa. bàbá ó lè jẹ́ ká tó kúrò tí a bá kú tán. tàbí tí a bá kú tán. àwọn tànà tó dọ̀rọ̀ ṣàlàwí lọ. bí wọn náà fẹ́ bòókọ tilẹ̀ bá ṣùtọ̀. ìwọ kan bọ̀ wá dọ̀ kẹ́rẹ́ lẹ́nà. jasakum lao àìrá ẹ̀ ṣe. ice. Wada. Bọ́rí pẹ́ ọ̀sámọ̀ tí mo bá dúpẹ́ adùn ní mi. Báyìí náà la máa rí. Eléyìí ò ní jẹ́ òpin lọ́la mọ́mọ́ oníṣẹ́ ńlá. Alájí Sauti Arẹwà ló kọ́ wa níṣẹ́. Ọgbọ́n bàbá máa búbu bàbá máa búba. Àwa ò lẹ́sàn lọ́dọ̀ táwa ò sàn ga wa kọ́ lọ́hùn. Tó lẹ́sàn lọ́dọ̀ kò sàn yín lẹ́sàn. Olùfẹ́ wa tó bẹ níkàlẹ̀ mú kí ẹkú àdúró tí ọmọ bàbá mi. àwọn ọmọ tí ń náà wọ́n lérò lẹ́yìn lọ́lá oníṣẹ́ ńlá. Alájì Arẹwà ló ní àkí gbogbo wa. Alájì Sauti Arẹwà ló kọ́ wà níṣẹ́. ọgbọ́n bàbá máa bú bàbá máa bú bá. àwa ò lẹ́sàn lọ́dọ̀ táwa ò sọ̀gá wa kọ́ lọ́wọ́. tó lẹ́sàn lọ́dọ̀ kò sọ yín lẹ́sàn. Aláàjì Sauti Arẹwà ló kọ́ wá níṣẹ́. ọgbọ́n bàbá máa bú bàbá máa bú bá. òsàmúlò náà mi lówó Àdùnní mi Àdùnní. Aláàjì Arẹwà ló náà mi lówó bàbá mi ni olówó orí tèmi ni ọ̀gá mi ni ayé mi ni ọlọ́run mi kékeré gbogbo tí mo jẹ́ láyé mi ni. Òsàmọ́ bó ṣe ń dùn yín o kò ní bàjẹ́. bó ṣe ń dùn lọ́lọ́lọ́hún kò ní bàjẹ́ o. àṣírí rẹ̀ yóò máa bò lọ ní. àwọn olólùfẹ́ wọn ò ní padà lẹ́yìn rẹ̀ o. eléyìí tó ṣe yìí oníjó òpin orin lọ́la mọ́mọ́ oníṣẹ́ ńlá. Aláàjì Amọ́dé ọ̀sán wà dùn ní borípẹ́. ẹkùnà ọ̀rẹ́ mi ọmọ bàbá mi. bàbá borípẹ́ ni ẹkùnà òwò borípẹ́. àwọn eléyìí ti borípẹ́ ni ìbànújẹ́ onígbẹ̀yìn orin. orúkọ bàbá là ń jẹ́ orúkọ náà la fi gbà yìí nígboro. ọ̀gá tí mo ní òwe tí mo ní òwe ọ̀gá tí mo ní òhà tí mo ní òhà ọ̀gá tí mo ní tí mo fi bọ́ǹbù rẹpẹtẹ Àjì Arẹwà Sauti Àjì Arẹwà Sauti. nínú àwọn orin tá a ṣe níbẹ̀ mo ti ní ẹ lọ bèrè lọ́dọ̀ ọ̀gá mi tó kọ́ mi níṣẹ́ á ní ìbáṣepọ̀ tá à ń kọ́ṣẹ́ lọ́dọ̀ Sauti. ìgbìyànjú aláṣàbípọ̀ Lady Sauti ìgbìyànjú aláṣàbípọ̀ Lady Sauti kàmí máa wọn tí ó ga níbẹ̀ tó ra òdúró. ìwà múdé pẹ̀lú orin ọgbọ́n tó bá jẹ́ torin tó yàtọ̀ létí ní gbígbọ́ elénìyàn tó ní mẹ́sẹ̀ẹ́jì gidi tó sì lọ́gbọ́n nínú tó sì ń pè tí kó wá gbọ́ tó ń dùn tó tún mú yín sínú gba bẹ́ẹ̀ orin ìwà àwọn tó ń gbọ́ jùbà
wọ́n gbọ́dọ̀ ẹ̀sìn new dimension tó yàtọ̀ sí èyí tó ń gbọ́ tẹ̀lẹ̀ ká má fọ̀rọ̀ gun ìwà gbé sókè kó bá lè mọ wípé ó yàtọ̀ sí pé sọ̀lálá lé wá sálám sọ̀lálá lé wá sálám. àtúntò ìdè pẹ́ láti tu orí o ayò àtúborí dé ìwádé olórí àsìkò. àtúntò ìdè pẹ́ láti tu orí o ayò àtúborí dé ìwádé olórí àsìkò. ẹ má jẹ́ kó lè lálejò sórí ọba ńlá lẹ́ni ọ̀dọ̀ la gbọ́dọ̀ sọ àwọn ọ̀gá wa lọ́sọ̀ọ́dẹ bàbá àgbàlagbà alájà bàbá túndé ọkọ̀ sálmọ́tò bàbá abihu bàbá bàbá wọn bẹ́ẹ̀ níbí. àlékún ẹ̀mí fún bàbá alájà mi Saoty. bàbá abibu bàbá túndé wọ́n sì ń bá wa bọ̀ tipẹ́tipẹ́. mo rí pé o àjọ wà lọ́dọ̀ wọn nígbà yẹn ni kọ́lọ́hún tó ní bó ṣe máa rí nìyẹn. àtúntò ìdè pẹ́ láti torí o ayò àtúborí dé ìwádé olórí àsìkò. mo káwọn oníṣẹ́ mi ẹ ṣeun aládé bínú mi aládé alájà mi Saoty bàbá bíbú bàbá bàbá yé ẹ bá mi kọ̀gá mi ànàkúnmùlà ẹ kì í kọ̀gá mi o ànàkúnmùlà ẹ bá mi kọ̀gá mi ànàkúnmùlà èèyàn káwọ́ ọlọ́run ni ṣùgbọ́n ìyá náà ni lọ́bọ̀ ọlọ́run tún máa rán ẹ̀yin sọ ọlọ́run rán àdúpẹ́ ẹ ṣeun èèyàn káwọ́ ọlọ́run ni ṣùgbọ́n ìyá náà ni lọ́bọ̀ ọlọ́run tún máa rán ẹ̀yin sọ ọlọ́run rán àdúpẹ́ ẹ ṣeun. orí ibi ọwọ́ àgbo. orí ibi ọwọ́ àgbo. ẹjọ́ ń ṣeré fún kámẹ́rà yìí. African brother ó ti jọ mí lójú. orin ibi ọwọ́ àgbo. ẹ̀yin ò nílò ẹ̀bùrì yìí. ìṣòwò elégbé ẹsẹ̀ lẹ́mí. ìbá wọn wájú àrẹwà ọdún yọdún. tó lè bá gbà ńlá ó jọ lọ.